Ẹ jẹ́ kí n fún wa ní àwúre owó kíákíá yìí. Ẹni tó bá lè ṣe, ó gba sùúrù ó sì gba ẹ̀kọ́. Kíní rẹ̀ sì pọ̀, ẹ̀tù rẹ̀ pọ̀. Àwọn tó bá lè lo iṣẹ́ dáadáa, òru la máa ń lo lẹ́ẹ̀kan ṣoṣo. Kí ni nǹkan tá lọ wá? Ẹ jẹ́ kí a lọ wá èso bomubomu mẹ́ta tó so papọ̀. Èso bomubomu mẹ́ta tó so papọ̀. Sábà ti rí. Ẹ jẹ́ ká wá ẹyin adìẹ ìbílẹ̀, ẹyin adìẹ tó mọ ẹyọ kan. Ẹ jẹ́ ká la ọ̀kan nínú èso bomubomu, ẹ jẹ́ ká ti bọ̀. Tọ́, ṣá ti rí síbẹ̀? Ẹ jẹ́ ká wá odidi atare kan. Mi ò sọ pé atare àjà, ṣùgbọ́n atare tí ò tóbi jù. Ẹ jẹ́ ká là kan. Ẹlẹ́ẹ̀kejì níbi èso bomubomu, ẹ jẹ́ ká ti bọ̀. Ẹ jẹ́ ká wá òǹbẹ ẹyọ kan. Òǹbẹ ẹyọ kan. Ẹ jẹ́ ká wá owó pépà tó tóbi jù. Owó pépà tó tóbi jù. Ẹ jẹ́ ká fi wé òǹbẹ. Ẹ jẹ́ ká ti bọ̀. Ẹ jẹ́ ká la èso bomubomu ẹlẹ́kẹta, ẹ jẹ́ ká ti bọ̀. Ẹ wá jẹ́ ká wá ìkòkò kékeré tó lọ́mọrí tuntun. Ẹ jẹ́ ká fọ̀ ká yọ ọjà kúrò, ẹ jẹ́ ká gbé sí i. Ẹ jẹ́ ká dé, ẹ jẹ́ ká jó. Táa fi jó tán, a gbọdọ̀ ṣí wò. Táa bá ti rí pé kò rú èéfín mọ́ ní ká tó ṣí wò. Lẹ́yìn náà a wá lọ kúnná. Ẹ follow ìkìlọ̀ mi o. Ẹ má ṣí wò. Tí ẹ bá tó rí kó fín èéfín mọ́, ní kí ẹ tó ṣí wò. A wá sọ ìdí ewúro kan lẹ̀ mọ́. A wá lọ kúnná. Táa bá lọ kúnná, ẹ jẹ́ ká rọ́ síbi kan àbí ká fi sínú pépà tó mọ́. Tó wá di alẹ́, tó wá di òru bí aago méjìlá, a wá dá sátẹ́lẹ̀ wá, a wá tẹ ìjo gbé sí i, a wá ṣàdúrà sí dáadáa ní ìhòòhò ọmọlúwàbí la wá. A wá ṣàdúrà sí dáadáa. Bá ti ṣàdúrà sí dáadáa. Tó bá jẹ́ èèyàn tó bá ti use mọ́ nǹkan lílò tẹ́lẹ̀tẹ́lẹ̀, o lè lo lẹ́ẹ̀kan. Irú iṣẹ́ báyìí ó pọ̀ níwọ̀nba, ṣùgbọ́n tó bá ti lọ tó kúnná tó sì fast ọjọ́, kò ní pọ̀ lára. Jẹ́ kí n tó wá fún ẹ̀yin tí ẹ lẹ́mi àti lò nǹkan púpọ̀ bẹ́ẹ̀. Pattern tí ẹ lè fi lò ní, ọ̀nà tí ẹ lè gbé gbà tí ẹ lè fi lò ní. Ẹ lè ra yogurt, kí ẹ wá mix ọtí mọ̀. Kí ẹ wá dà sí i, ẹ wá po bí a fẹ́ po ẹ̀pà àbí kọ́sítádì ẹ wá fi gbé wọn. Ẹ lè lo ẹ̀kọ àbí kọ́sítádì gan kí ẹ fi po, kí ẹ wá gbé wọn. Lẹ́yìn ìgbà yẹn sì wá fọ̀tí, ẹ wá fi lè. Iṣẹ́ tó confirm ni. Ó dá púpọ̀. Yóò gbé olórí wá, yóò ṣíná, àánú sì wọlé. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ tó dájú ni, ṣùgbọ́n ó dájú jù lọ. Nọ́mbà mi ni 070 31 56 31 86.